Hello gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń wò mí, ẹ káàbọ̀ sórí ìkànnì aláyọ̀. Ó ní fídíò méjì kan tí gbogbo wa fún wa tí mo fẹ́ ká jọ wo fídíò yìí ká sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀. Now, ẹ kọ́kọ́ bá mi gbójú ayọ̀ sókè, ẹ kọ́kọ́ bá mi wo ilé. Bàbá làmú ni kò. Ọmọdé tó bá lọ́pọ̀ lọ́ àgbà ó, àgbàgbé bàbá làmú ni kò. Sọ wípé ọmọ kò rí ní ẹ̀jẹ̀ bàbá, àgbàgbé bàbá làmú ni kò. Tí omi bá jẹ́ apá wa, àgbàgbé bàbá làmú ni kò. Ẹsẹ̀ kú máa jẹ́ ó bàjẹ́ ó, àgbàgbé bàbá làmú ni kò. Àní ẹsẹ̀ kú máa jẹ́ ó bàjẹ́ ó, àgbàgbé bàbá làmú ni kò. Bàbá làmú ni kò dọ̀wọ́ rẹ̀, àgbàgbé bàbá làmú ni kò. Àgbàgbé kíkú má bàyè alájàgbé, àgbàgbé bàbá làmú ni kò. Bàbá làmú. Yeah, good morning, guys. This actually happened yesterday at Apete Awotan area. Ẹ jẹ́ àkọ́kọ́ fẹ́ ìbò lẹ̀, tá bá fẹ́ ìbò sọ kò ní make sense. Ṣé rí a lot of things tó ń ṣẹlẹ̀. Ẹ tiẹ̀ dúró ná. Nígbà tá a lọ bá àfà pé kán gbàdúrà fún wa, tán mú wa tán pa wá. Ẹ jọ̀ọ́, tá wá ní ká bẹ̀rù nù àfà, babaláwo àti pastor. Tá gan wá ní èèyàn Ọlọ́run at this moment, I don't understand. This is bad. Let's be sincere. This is bad. There are sometimes àwọn àfáà jáde wọn ní ṣe ní káwọn forí tàwọn náà rún mú káwọn náà máa lówó ni. Tẹ́ bá fẹ́ lówó kí ló tẹ́bí ẹ̀yin lẹ́ ń preach fún wa ní ilé kéwú, tẹ́ ń preach fún wa ní mọ́sálásí. Kí wá lórí tẹ́ pé wá wò pé òkè torí bẹ́ẹ̀ náà fẹ́ lówó. Ẹ wá ń pààyàn àti odidi àfáà. Ìmáàmù tún ni yín lápẹtì Àwọ̀tán bí. Ṣé lè dẹ̀ dá ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣó yẹ kó rí Kò bẹ́ẹ̀? yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ dẹ̀ mú èèyàn gé ọrùn ẹ̀, ẹ gé apá, ẹ gé ẹsẹ̀. Wọ́n ní kí lẹ fẹ́ fi ṣe, ẹ lẹ́ fẹ́ lò. Ó fẹ́ fi ṣògo. Lò fún kíni? Kí ló tẹ̀ mọ́ ọmọ yín kẹ́ pa? Ìyàwó yín wà ń bẹ ẹ̀ mú yẹn ẹ̀ pa. Ẹbí yín wà ń bẹ ẹ̀ mú yẹn ẹ̀ pa. This is reality about life. I don't reason why people are rushing to do some things. And when you're ready to do some things, you go extra mile to kill people like you. Kí ló tẹ̀ para yín? Ọ̀kẹ́ tí ẹ̀ máa pa kan náà apá yín kẹ́ ẹ gé kẹ́ ẹ lò yẹn. Àbí kẹ́ ẹ mú ẹsẹ̀ yín kẹ́ ẹ gé kẹ́ ẹ máa fi gírin kẹ́ ẹ lò yẹn kẹ́ ẹ dẹ̀ lówó. Why killing people? Kí ló tẹ̀ ń pa wọn? Kí ló tẹ̀ ń pa àwọn èèyàn láti fi make owó? Tó ẹ pé normal person ni yín ìsàmà òkè òkè èèyàn lásán ni yín. Àfà àràpè yín àfà Ọlọ́run. Odidi ìmáàmù mọ́sálásí mẹ́ta. Ayọ̀ ní bọ́nú eléyìí o. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ bọ́ ń bẹ̀. Mọ́ṣáláṣí bẹ́ẹ̀. Ẹ ní bọ́ ń bẹ̀. Tẹ́ bá tún ráwọn tó tún fẹ́. Yes, ẹ káàbọ̀ padà sí orí ètò ẹ̀yin bàbá tí ẹ wo fídíò mi. Ó níbi tí mo lọ lórí ọ̀rọ̀ fídíò tí mo mú wá fún yìí. Fídíò tí gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi alálùbáríkà tí ẹ bá mi wò tán ẹ̀. Ẹ ti gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ nínú mọ́bọ̀ ẹjọ́ 1 minute. Ẹ bá mi máa share, ó níbi tá à ń lọ. Ẹ bá mi tag Alifulani, Alifufu, ẹ bá mi tag wọn. Ẹ bá mi tag Alifulani, blogger Alifulani, ẹ bá mi tag blogger Alifulani. Yes, ẹ jẹ́ ká máa lọ sí ibi tá à ń lọ báyìí. Mo ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán. Ẹ wo fídíò tí ẹ wò tán yìí. Ẹ rí àáfà yẹn. Bí àáfà yẹn ṣe gbé bail new note Nigeria money. Ó dífá fún wípé inú ọdún yìí ni fídíò yẹn ṣẹlẹ̀. Tí àáfà yẹn lọ ná owó yẹn. New note 200 tuntun, 500 tuntun, 1,000 tuntun. Ìpele owó mẹ́tẹ̀ẹ̀ta tí àáfà yẹn ná nìyẹn. Ìpele owó mẹ́tẹ̀ẹ̀ta tí àáfà yẹn ṣe kíni tí ó ná ní ibẹ̀ yẹn owó nìyẹn. Owó lẹ rí lọ́wọ́ àáfà yẹn. Lẹ́yìn tí wọ́n show fídíò yẹn tán, wọ́n wá show fídíò àwọn ìmáàmù mẹ́ta. Wọ́n lọ́mọ kéwu, ìmáàmù mẹ́ta. Wípé wọ́n gé orí èèyàn, ẹ̀dẹ̀ gé orí èèyàn bí wọ́n ṣe gé. Ẹ rí bí wọ́n ṣe ṣe. Ẹ rí bí wọ́n ṣe ṣe kíni, bí wọ́n ṣe gé orí èèyàn, bí wọ́n ṣe package ẹ̀. Tí wọ́n fi ṣògùn owó.
àwọn èèyàn wá ń pariwo wípé àáfà tó ná owó ó wà nínú àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta tí ọwọ́ ọlọ́pàá tẹ̀. Èmi lẹ́díkè wọ́n fi àsìkò yìí sọ fún yín wípé àáfà tó ná owó yẹn kò sí nínú àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ṣùgbọ́n mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ lẹ́ni náà ni ẹ farabalẹ̀ ẹ gbọ́ mi, ẹ má tí bú mi ò sọ́pọ́ọ̀tì wọn, gbogbo wọn èèyàn burúkú ni wọ́n. Ó níbi tí mò ń lọ bẹ̀, ẹ bá mi máa share, ẹ bá mi tẹ love, ẹ bá mi tẹ top up, ẹ fún wa ní super chat sticker. Ọwọ́ ní àáfà yẹn tó ná bẹ́ẹ̀lì owó, ọláfà tó ná bẹ́ẹ̀lì owó, ọlọ́ wà nínú àwọn ìmáàmù mẹ́ta. Ìmáàmù ni wọ́n pè wọ́n pè wọ́n ní just àáfà, wọ́n pè wọ́n lọ́mọ ilé kéwú. Imam, kéèyàn tó lè jẹ imam, ó níbi tó ti ṣe ẹ̀sìn ìsìlámù dé. Ọlá àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé orí àti apá dání, ọlọ́ wà nínú wọn but kò sí nínú wọn. Wọ́n ní ẹni tó lọ sọ́dọ̀ wọn fún àjò, òun ni wọ́n pa yẹn tí wọ́n lò. Fídíò yẹn wá ń go viral, ó wá lọ ẹyẹ èèyàn Alifulani ó ṣe lára yín sà. Ẹ gbọ́ bàbá, ó ṣe lára yín sà. Fídíò yẹn wá go viral, àwọn èèyàn wá pariwo wípé àáfà tí ó ná bẹ́ẹ̀lì owó yẹn ó wà lára àwọn ìmáàmù mẹ́ta yẹn. Alifulani wá gbéra lọ sọ́dọ̀ ẹ̀, òótọ́ kò sí nínú wọn, ṣùgbọ́n ṣé nǹkan tó ṣe yìí dá? Alifulani, bàbá mi ìfẹ́ fi yín ṣẹ̀fẹ̀ lọ́tẹ̀ yìí. Ṣé nǹkan tí ìmáàmù yìí ṣé ó dá? Ṣé bí ìmáàmù yìí ṣe ná owó bẹ́ẹ̀lì fún àáfà rẹ̀ gẹ́gẹ́ bẹ́ ṣe sọ, ṣé ó dá, ṣé ó tọ̀nà? Ẹ̀kọ́ kí ni kí àwọn ọmọ ilé kéwú tí wọ́n yí ìmáàmù yìí ká, ẹ̀kọ́ kí ni kí wọ́n kọ́ lára ẹ̀, kí ni kí wọ́n sọ nípa ẹ̀? Alẹ́ ni bí ni gbogbo yín ẹ̀ dá. Èèyàn ṣe báyìí ná bẹ́ẹ̀lì owó níwájú àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀mí ayé wọn. What do you expect them to do? What do you expect them to be thinking? Àwọn ọmọ yìí àmàrò pé àwọn náà fẹ́ ná owó bí àwọn fẹ́ dé ipò yẹn. Báwo ni wọ́n ṣe fẹ́ ṣe? Ṣé pẹ̀lú nǹkan tí Nàìjíríà sọ? Ibo ni ìmáàmù ti ní owó, ẹni tá a pè ní ìmáàmù Ọlọ́run? Inú àdíìsì wo, ẹ lọ fún wa ní ẹsẹ̀ àdíìsì tó mú jáde nínú Quran wípé kí ìmáàmù máa ná owó bí ìmáàmù ṣe ná owó yìí. Nítorí ẹ fò pẹ̀, ibi owó la máa rí yín sí. Bàbá mi Alifulani, ibi owó la máa rí yín sí. Ẹ bọ̀jú owó lọ láyé yín. Owó náà ló fà á tó fi pè yín lólè ajígóòlù. Owó ló jẹ́ kó lè pè yín lólè pé jí $10,000. Nígbà tó jẹ́ wípé gbogbo ọjọ́ ayé yìí owó ni ẹ fẹ́ràn owó ju nǹkan tẹ́ gbé dání lọ. Ó dá mi lójú pé kò sí connection kankan láti ilẹ̀ láàrin èèyàn àti àfáì, ṣùgbọ́n torí incident tó ṣẹlẹ̀, ẹ̀yin náà fẹ́ jẹ́ nínú owó bẹ́ẹ̀lì tó ná. Ẹ fò pẹ̀, ẹ gbalé ẹ lọ interview ẹ̀. Ẹ bá sọ ètò ojú òótọ́ ọ̀rọ̀ wípé bó ṣe ná owó láàrin àwọn ọmọ kéékèèké kò dá, kò tọ̀nà. Ẹ̀kọ́ wo ló fẹ́ káwọn ọmọ yẹn kọ́? Irú ojú wo ló fẹ́ káwọn ọmọ yẹn fi wò? Báwo ló ṣe fẹ́ káwọn ọmọ yẹn ṣe ayé wọn? Irú ìgbésí ayé wo ló fẹ́ káwọn ọmọ yẹn gbé? Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run Alifulani. Ẹ wá gbéra pa, ẹ gbàbẹ̀ lọ. Ẹ lọ interview ẹ̀. Ẹ wá pariwo wípé kò sí nínú àwọn tí wọ́n mú o tó gbórí èèyàn dání o, eléyìí ò ń ṣàfà burúkú nítorí owó tó máa fún yín tẹ́ bá kúrò bẹ̀. Alifulani, dáhùn ẹ̀yin ìyá ìbí ẹ̀yin bàbá mi, ẹ bá mi tún gbójú àyè sókè, ẹ bá mi gbọ́, ẹ bá mi wo ètò tí Alifulani pa, ẹ bá mi kọ opinion títí yé sí comment section. Ojú òde tí ìyá ẹni dáhùn, ẹni bára yín fọwọ́ tì. Ó yá, let's go there. Àgbọ̀ Alifulani. Àwọn àfáà wa náà rí o, ẹ dákun ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn èèyàn. Orúkọ mi ni Alhaji Ibrahim Adesina Owade Alawe. Sheikh Ibrahim Adesina Owade Alawe. Ẹjọ́ orin Alawọ̀ orin tẹ́ ẹ kọ fún bàbá àgbà lámúnigo, ẹ bá tún ìyẹn kọ gbẹ ọmọ kéwù. Ìwọ ní àyín àbá wa àjà.
àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri ayé fídíò tẹ́rí tí wọ́n ń ṣe àkáàkiri yẹn àwọn ọ̀tá ẹ̀sìn ni o torí pé àáfàá jólódodo wọn a sì máa sòdodo náà wá lọ mú fídíò bí tán ti ń náwó fáàfáà wọn wọ́n wá jọyìn ẹ̀ mọ́ fídíò àwọn tí wọ́n pera wọn láàfáà táwọn ọlọ́pàá mú tí wọ́n ń ta orí èèyàn tí wọ́n ń górí èèyàn àwọn àáfàá wa kọ́ o ẹ wojú wọn dáadáa ẹ padà ẹ lọ wojú fídíò yẹn ẹ rí pa àwọn àáfàá wa kọ́ o mo mà kí n kú oríire o mo mà kí n kú oríire o mo mà kí n kú oríire o kódà ẹ wo àwọn èèyàn kọ́mẹ̀ntì dókítà kan kọ́mẹ̀ntì ń bẹ̀ ó nínú òun dùn báyìí ó nínú òun dùn báyìí àmọ́ ó wà sí dókítà ni ó nínú òun dùn báyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìṣubú ẹ̀dá náà máa ń wá ọlọ́run dẹ̀ rán wa nírú iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ọlọ́run rán wa ṣe èyí tọ́lọ́run rán wa làwa ń ṣe yìí mo kì í kú oríire gbogbo ẹ̀dá tó wá pè mí láyé nígbà tí mo kọ́kọ́ ṣe fídíò fáwọn àfáà wàláhì dáadáa wọn ni wọ́n ń sọ ọmọ akéwù tí mo bá ń bí àtàwọn àmì ìta ti lọ léèwé tán lọ skul in fact ẹ̀rù bà mí nígbà tí mo débí tí mo rí iṣẹ́ ọlọ́run táwọn àfáà ń ṣe láàyè yìí lápẹtẹ nílùú Ìbàdàn akramakumullah mo bá yín dúpẹ́ bẹ́ẹ̀ bá ojú àfáà yín jẹ́ mo bá yín dúpẹ́ bẹ́ẹ̀ bá ojú ìsìláàmù jẹ́ mo bá yín dúpẹ́ bẹ́ẹ̀ bá orúkọ zùmùrà jẹ́ gbogbo àwọn tí wọ́n ṣerú ẹ̀ tán lọ gbé fídíò yín tí wọ́n wá lọ jọyàn mọ́ fídíò àwọn tí wọ́n pààyàn àwọn nìyẹn ẹ sọ bẹ́ẹ̀ àwọn nìyẹn àfàwọ́nlé 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 ilẹ̀ rí sọ sí ṣe. sọ̀rọ̀ kankan tó pọ̀ mọ́. sọ̀rọ̀ tó pọ̀. ẹ má rọ. sọ̀rọ̀ kankan tó pọ̀. mo ì tó rọ́ wà sí ilé mi. kò sọ̀rọ̀ ẹni bàbá wa lá oní àkọ́kọ́ máa kí. bàbá náà tí a kọ́kọ́ kí wọn ní wípé à ń fi nǹkan kan kí wọn lẹ́ẹ̀kan. tá a sọ pé ó ní ó dùn mọ́ bàbá mi Àgbàlá Múnigun nínú pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ wípé kéèyàn bá wà tó bá ti jẹ́ sí pé Ìlọrin ni àáfà ó sọ pé ẹ mọ̀ pé ní ẹ̀yin ò gbọ́dọ̀ bá wọn sọ bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá jẹ́ Ìlọrin ni bàbá wa àáfà wa làáfà pè wọ́n fún wa ó sọ lẹ́ẹ̀kan náà mo ní tó bá mú kápẹ́ńtà wá lé kéwú wọ́n mú bíríkìlà wá lé kéwú ọmọ bíríkìlà tó bá wá jẹ́ Ìlọrin náà ti mú wá àáfà ó sọ pé kì í sọ ọmọ kéwú ẹ̀rọ wọ́n wá kéénú kéwú wọn tí wọ́n kọ́ wa ní o. bí ibi tí mo lọ bẹ́ẹ̀ ibi tí mo lọ ni wípé bàbá mi Alifulani òótọ́ bí o ta ṣì rí nísìn ṣéèkì yìí wọ́n sí nínú àwọn ìmáàmù mẹ́ta tí wọ́n fi orí èèyàn ṣògo owó tí wọ́n ká orí èèyàn bọ́ lọ́wọ́ ṣùgbọ́n ohun tí wọ́n ṣe ṣótọ̀nà pẹ̀lú bí wọ́n ṣe ń display ní owó ṣé ó dá níwájú Ọlọ́run tí a gbọ́dọ̀ pè jẹ́ gígan Alifulani ṣé nǹkan gidi ni wọ́n ṣe ẹ̀kọ́ wo ni wọ́n kọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn wọn ẹ̀yin náà sọ sí ẹni ẹ bá àwọn ọmọ lọ́pọ̀ yanturu ṣé gbogbo àwọn ọmọ yẹn láti kọ́ mọ́ wípé wọ́n máa lówó ṣé ìka dọ́gba irú àwọn ọmọ tó jẹ́ wípé ìka ò wá dọ́gba yẹn àwọn náà máa fẹ́ ṣe bí àáfàá àwọn wọ́n á fẹ́ náwó wọ́n á fẹ́ bùgà àwọn náà fẹ́ ná bẹ́ẹ̀lì owó tí ẹ bá ní ojú odósà tí ẹ sì ní títà tí kì í ṣe wípé owó ti gba òtítọ́ kúrò lẹ́nu yín ó ti gbé nǹkan gbèsè yín lẹ́nu ẹ wo bàbá tí ẹni yìí náwó fún bí bàbá yẹn ṣe jókòó bàbá yẹn go shock body language bàbá yẹn fi hàn wípé ó ṣe bàbá yẹn gan ní kàyéfì ọwọ́ àná bẹ́ẹ̀lì níbi tí yà ti jẹ àwọn èèyàn
níbi tí òṣì ti ń ta àwọn kan, níbi tí ebi ti ń pa àwọn kan, ẹ̀ẹ́dẹ̀ pé wọ́n ṣàkíyèsí kẹ́ bá wọn sòótọ́ ọ̀rọ̀. Tí èèyàn ò bá rìn ní gbègbèrègbè ibi olè, wọn ò ní folè jíjà lọ. Tí èèyàn ò bá rìn ní gbègbèrègbè ọ̀nà burúkú, wọn ò ní pè lẹ́ni bí èèyàn. Ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀. Nǹkan tí àwọn tó ṣe fídíò fún wọn tí wọ́n rí ni wọ́n fi sọ bẹ́ẹ̀, because kò sẹ́ni tó máa wo bí àáfà yìí ṣe náwó láì ṣe politician. Àwọn politician kan náwó bẹ́ẹ̀ à ń bá wọn wí, tí wọn ò ní pè wọ́n ní ìpè tí wọ́n pè wọ́n yẹn. Tó bá jẹ́ wípé wọn ò máa wo ìwà tí wọ́n wò, kí wọ́n máa spray owó bẹ́ẹ̀lì owó láwùjọ ni, wọn ò ní kó wọn mọ́ àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ká orí èèyàn mọ́ lọ́wọ́. Ohun tó jo ohun láyé fi ń wé ohun. Ìwà wọn ló jẹ́ kí wọ́n sọ wípé wọ́n pẹ̀lú àwọn tí wọ́n mú. Èyí tó wáyé kẹ́ fi pè wọ́n, kẹ́ bá wọn sọ tó jù tó rọ̀ pé á náà kó wò láì. Ẹ má jẹ́ a máa ṣe báyìí. Tí a bá tiẹ̀ fẹ́ náwó, ẹ má jẹ́ ká máa lọ ní ojú gbangba wálé àbẹ́ yẹn níbi tí ìyà ti ń jẹ àwọn kan. Àwọn tó wá síbi ṣíṣe wa, wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa ni wọ́n ṣe wá síbi ṣíṣe tá à ń ṣe. Wọn ò lówó lọ́wọ́, ebi pa wọ́n, ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run tí wọ́n ní sí wa ló gbé wọn dìde tí wọ́n fi wá. Ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀ tó jẹ́ bẹ́ẹ̀. Ẹ wá ní àwọn tó sọ wípé wọ́n ṣògùn owó, àwọn tó bá ṣe fídíò àwọn ọdún Ọlọ́run. Ẹ sọ pé Ọlọ́run, bàbá mi Alifulani, kí ló ń ṣe yín náà? Ẹ dẹ̀ stop ṣe bẹ́ẹ̀. Ẹ stop ṣe bẹ́ẹ̀. Ẹ sọ òtítọ́. Ẹ jẹ́ ká yé bòye lólótítọ́ ènìyàn. Àáfà ìtọ́wò yìí, ẹ ṣe fídíò, ẹ pè wọ́n sí àkíyèsí, ọkẹ́ pè wọ́n nínú ilé. Must you do kárí ni? Ṣé dandan ni kẹ́ ṣe kárí dédé? Ẹ wá gbàbẹ̀ lọ. Ẹ wá sọ pé àgbà tí mo dé bí ojú kòkòrò náà lẹ gbà lọ sí Ìbàdàn, kẹjẹ ká sọ tọrọ fún yín jọ. Ẹ gbéra látẹ̀kọ̀, ẹ gbà Ìbàdàn lọ. Ṣé ẹ̀yin nìkan làáfà ní kí lè tẹ̀sán ayé dàáfà blogger? Ẹ ṣàfẹ́ jẹ́ blogger fún gbogbo àwọn mùsùlùmí. Okay. Nǹkan tọ̀kan lọmọ ń ṣe. Ó ti yé mi. Alifufu. Alifulani ni blogger. Ó ti yé mi. Ṣé àmọ́ pọ̀ kan lọmọ náà? Bó ṣe gbèjà ilé gbèjélé ló fi wọ́wọ́ mú láàárín ìyàwó àáfà ló fi dípẹ̀ fún láwọ̀dù. So èyí náà wá fẹ́ ṣe bẹ́ẹ̀ sí ẹ ti wo sí wípé ọ̀nà wo lẹ tún lè gbà láti fi make orúkọ, ọ̀nà wo lẹ tún lè gbà láti fi boost. Ẹ wá wò wípé òkè ó bẹ́tà tó bá ti sọ̀rọ̀ sáàfà ilé, kẹ́ sáré blog, kẹ́ sáré bọ́ta, kẹ́ wá analyze, kẹ́ wá ṣe gbá, kẹ́ wá ṣàwọ̀. Sir, it's not going to pay you. Go back to your normal life. Kì í ṣọ̀dọ̀ yìí. Ẹ padà sójú ọ̀nà yẹn, báwo èèyàn sòtítọ́ ọ̀rọ̀. Kọ́ yé corrupt àwọn ọmọ mọ́. Kọ́ yé corrupt àwọn ọmọ pẹ̀lú owó ayé. Ẹ bá wọn sọ tó jẹ́ ògidì ọ̀rọ̀. Kẹ́ fi gbogbo ìtẹ́ ìṣe ìsílẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, opinion sì ti yín náà ẹ kọ sí comment section lórí ọ̀rọ̀ Alifulani àti sheik yìí tí wọ́n náwó yìí. Ẹ bá mi kọ opinion yìí sí comment section. Ẹ ṣé gan. Ẹ má wá gbàgbé gbogbo àwọn product tá lórí ìkànnì yìí, ó ṣì wà bẹ́ẹ̀ tó tà wàràwàrà. Bákan náà wá di gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí ìlú Nàìjíríà, tẹ́ bá need accommodation tẹ́ lè dé sí 30 minutes drive sí International Mohammed Airport today. Ẹ gbá mi láago kí fún yín ní connection yẹn. Very good area, good apartment in a silent place. Kì í ṣe ibi tó wà noisy, kì í ṣe ibi tó jẹ́ bí aláriwo, ojú òní tí wà. Bákan náà dẹ̀ ni product Dynamic skincare láti fi tún skin yìí ṣe. Ìyẹn náà wà lórí igbá tó tà wàràwàrà. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní dark knock, Facebook, ẹ̀yin tẹ́ ní spot lójú, gbogbo ẹ máa ṣe kéde. Ó máa disappear, ojú òní tí wà. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ bá ní one or two things láti bá mi sọ, WhatsApp number mi òun lẹ̀ wò yẹn. Bákan náà dẹ̀ ni gbogbo product iléeṣẹ́ tí ẹ national àbá, jẹ̀díjẹ̀dí, manpower, diabetes, high blood pressure, ara ríro, sọ́gun, fibroid. Ìyẹn náà wà ní iléeṣẹ́ tí ẹ national àbá tó ń tà wàràwàrà. Ó mú yes. Ó confirm gidi. Ẹ ṣé gan, ó dàbọ̀.